Aláròyé máa wí o. Bí Tinubu ṣe tètè buwọ́lu àbá ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ mú ìfúnra lọ́wọ́. Òbí olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress nínú ètò ìdìbò gbogbogbò tó fẹ́ wáyé lọ́dún 2027 Peter Obi ti júwe bíbuwọ́lù tí ààrẹ Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ buwọ́lu ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láìpẹ́ yìí bí ohun tó mú ìfúnra lọ́wọ́. Obi fèrò ọkàn rẹ̀ hàn lórí àbá ọ̀hún nínú àtẹ̀jáde kan tó gbé jáde. Gómìnà ìpínlẹ̀ Anambra nígbà kan ọ̀hún ní ìgbésẹ̀ tó dára tó sì bá àsìkò yìí mu níbi ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ṣe buwọ́lu àbá ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ sọ ọ́ dòfin. Ó ní ó jẹ́ ohun táwọn ará ìlú ti ń retí láti ọjọ́ pípẹ́ wá. Òbí ní òun wà lára àwọn tó ti ń dáníyàn fún pínpín iléeṣẹ́ ọlọ́pàá sí ẹlẹ́kùnjẹkùn kí wọ́n lè rọ́nà àbáyọ sí ọ̀kan-ò-jọ̀kan ìpèníjà ètò ààbò tó ń bá àwọn ọmọ Nàìjíríà fínra. Gómìnà tẹ́lẹ̀ yìí ní ìgbékalẹ̀ ètò ọlọ́pàá ìpínlẹ̀ dára lóòótọ́, ṣùgbọ́n kì í ṣe àsìkò yìí tí ètò ìdìbò gbogbogbò ti ń súnmọ́lé ló yẹ kí ààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ ní òun buwọ́lù. Òbí tó díje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour lásìkò ètò ìdìbò ọdún 2023 ní ṣíṣe àgbékalẹ̀ irú ẹ̀ṣọ́ aláàbò yìí ṣáájú ètò ìdìbò lè mú kí wọ́n ṣe àǹfààní rẹ̀ lò. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ni wọ́n lè ṣe oore ọ̀fẹ́ yìí lò kí wọ́n sì lo àwọn agbófinró náà fún ìmọ̀tara wọn nìkan lásìkò ètò ìdìbò ọ̀hún. Ó ní ìjọba Tinubu ìbá kúkú ní sùúrù kí ètò ìdìbò 2027 ó parí pátápátá kí wọ́n tó gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Olùdíje sípò ààrẹ yìí ní kò yé ohun tó ń kàn ìjọba àpapọ̀ lójú tó bẹ́ẹ̀ tí wọ́n fi ṣe kinní ọ̀hún ní pàjáwìrì. Ó ní ṣe ló yẹ kí wọ́n kọ́kọ́ pe ìpàdé àpérò kí wọ́n sì fún ará ìlú láàyè láti jíròrò lórí rẹ̀ náà kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ wá gbé ìgbésẹ̀ sísọ ọ́ dòfin. Ọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Anambra ọ̀hún ní láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn onílàákàyè ènìyàn kan ti ń kọminú pé ó ṣeé ṣe káwọn gómìnà sọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ di ohun èlò pàtàkì láti máa fi dúkokò mọ́ àwọn ọmọ ẹgbẹ́ alátakò kí wọ́n sì tún máa lò wọ́n láti da ètò ìpolongo wọn rú. Ó ní ọ̀nà tí wọ́n gbé kinní ọ̀hún gbà lórí ìbuwọ́lù rẹ̀ túbọ̀ mú kí ohun táwọn ènìyàn ti ń rò nípa rẹ̀ fẹ́ẹ̀ jẹ́ òtítọ́. Níparí ọ̀rọ̀ rẹ̀, Òbí ní ohun tí yóò mú káwọn ará ìlú nígbàgbọ́ nínú ìdásílẹ̀ ọlọ́pàá yìí ní kí wọ́n yọwọ́ ìjọba kúrò lórí ìdásílẹ̀ rẹ̀ pátápátá. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.